gangan ló jẹ̀bi ní ìtàbáyà. Aya kókó gọ́bẹ̀, aya yọ̀bẹ̀yọ̀gbọ̀. Damilare àkọ́bí ló sọ pé ká fèyí kọ́gbọ́n. Ibi obìnrin bá ti jẹ́ kúmọ́lú. Ọ̀rọ̀ ń bẹ. Tọ́lání wo jẹ́ kí n sọ fún ẹ èmi lè ní jẹ́ o nǹkan tó sí ẹ gangan òní ló máa ṣàlàyé fún mi tó bá ṣàlàyé fún mi léèní mi mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ kí ni nǹkan tó sí ẹ gangan a jọ wà nínú ilé mo sọ̀rọ̀ sí ẹ ò dá mi lóhùn ò fún mi ní face. ọmọkùnrin kí ló dé gan mo sọ pé ẹni tí ò ṣe bí kí ló dé sọ́nà wà bẹ́ẹ̀ ni. báwo ẹ sọ fún mi pé nǹkan kan ò sí ẹ Tọ́lání ò fún mi ní face mo ń bá ẹ sọ̀rọ̀ ò dá mi lóhùn báwo ẹ sọ fún mi pé nǹkan kan ò ṣẹlẹ̀ nínú ilé. jọ sí lẹ́nu ní kí n fẹ́ ní face. ó ṣe ní fún mi ní face ìyàwó mi ló jẹ́ náà. Tọ́lání sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi mo fẹ́ mọ̀. tí mi ò bá wà sọ fún ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. mo gbúdọ̀ mọ̀ ni. o gbúdọ̀ mọ̀ màá dẹ̀ sọ fún ẹ. báwo la sì jọ máa wà nínú ilé tí ìyàwó mi ò ní sí. Tọ́lání ìbò. tójú ẹ wá tójú ẹ rí. tójú ẹ wá lójú ẹ rí àkúkú fún ẹ lọ́nà. Tọ́lání ìbò ló fọ́ mọ́ mi lórí. Tọ́lání báyìí ló ń ṣe báyìí ló ń gbé. Tọ́lání ló ń ṣe yìí Tọ́lání. Sórí ajá tó rí tó di ajá tó rí tó rí nǹkan kan wà bẹ́ẹ̀ o rẹ̀ ní sọmọ báyìí tẹ́lẹ̀ tó wá ń pàrọwà bí ọ̀gá ń dààmú ọ̀rẹ́ mi Tọ́lání. ọ̀nkú Jíbádé ní kúkú pàrọwà bí ọ̀gá ọ̀rẹ́ yín ní kẹ́ẹ̀bì ìkan tó rí tó fi ń fi àjẹ mi. ọ̀rẹ́ ìgbọ́n tó fẹ́ gbọ́ mi ti gbọ́ yẹn the same thing kan tó ti ń sọ látọjọ́ yìí òun náà ló yẹ bìtì rẹ̀ á ní mò ń fi àjẹ jọ kí nìkan tí mo ṣe fẹ́ tó special kò sí kan tó béèrè lọ́wọ́ mi tí mi ń ṣe báwo ló ṣe wá jẹ́ pé gbogbo gbà mò ń fi àjẹ kò ní sọ̀rọ̀ kò ní ṣe anything. sórí ọ̀rọ̀ kan Tọ́lání o kì í sọ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi o dẹ̀ dá sí mi gan tó bá jọ ọmọ mi ni mo ṣe mọ̀kàn tó yẹ kí n ṣe bọ̀ mo ṣe wá sọ fún yín jẹ́ kó tán síbẹ̀ o ọ̀tọ́rọ̀ mi bá tún jẹ́ kó yé mi pé òun fún un pírọ́blẹ́mù máa wọ ọmọ kan fún tó máa tọ́jú ẹ̀. ẹ máa ṣe kí ni fún ọ̀rẹ́ yín. má tẹ̀mí mọ́lẹ̀ náà. kí lẹ máa ṣe náà sí mi rẹ change. no mo sọ fún pé máa wọ ọmọ kan tó máa tọ́jú ẹ̀ wọ́n náà wọ́n yẹn rú náà. Àjíbádé kankan sábì kí ló ti ń gbé ẹ. Àjíbádé. wàá fún ọkọ tèmi níyàwó tán bá bí pọ̀nrípọ̀nrí rẹ̀ dá kò try ẹ̀. Tọ́lání. ẹni rí ṣe bí ọkọ ìyàwó jọ kí ló ṣẹlẹ̀ Àjíbádé wo má ṣe ayé yìí ló ń gbé o ṣùgbọ́n tó bá ti ṣe báyìí ọ̀run làlà. Tọ́lání ó lẹ́mi ló ń bá sọ tí mo jẹ́ ìgbàdo ẹni lẹ́rẹ̀ yìí méjèèjì báyìí sí tí ó lọ́nà wo Jíbádé dìde kó máa lọ sí. ọ̀rẹ́ mi ní. dìde. ó ní kí n dìde. ní sùúrù jà lé Tọ́lání báwo ni màá sí báyìí náà mo lè dìde ibo ló bá dìde lọ. ọ̀rẹ́ mi wá sílé ó bá wa ń ṣẹ́sù ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wa ó ní kó dìde kó máa lọ. mi ì fẹ́ gbọ́ ẹni tì ní ẹ̀mí ẹ̀ mọ́ Àjíbádé ọ̀hún wọ́rẹ́bà dìde kó wá máa lọ sílé yín. kébì máa lọ sílé. dìde. ilé tá a lọ sí wàhálà kọ ọ̀rẹ́ mi sọ òsì. a lọ sí wàhálà bí báyìí ni. Tọ́lání báwo ló ń ṣe báyìí náà ọ̀rẹ́ mi ló ń bá sọ̀rọ̀ wá sí ní kó máa lọ sílé wọn. ṣé òun lọ nílé bíbá mo ní kó dìde kó wá máa lọ sílé yín. Tọ́lání kò yẹ kó ṣe báyìí náà ọ̀rẹ́ mi ló ń bá sọ̀rọ̀ yìí. kò yẹ kí n ṣe báyìí àbí tó bá bí ẹ̀dá má dìde bẹ́ẹ̀ yẹn máa fọ́ ìwòwò ẹ lórí. Igo. má dìde ó jẹ́ sọ́mu bóyá ètè dìde. wàá lọ bá àwọn ọmọ ẹ̀kọ́ ní mo bí lè yà wèrè. mo yà wèrè lóòótọ́ sọ fún mi tó fẹ́ last time. Báwo ni study? Ṣé tí mo rí ẹ? Bẹ́ẹ̀ni sà, dájú, mo wá rí ní sà. Kí ló ṣẹlẹ̀? Lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Brother, kí ló ṣe? Ẹ wo owó tẹ̀ tí wọ́n sú mi, mo ti bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́. Ẹ̀gbọ́n mi fẹ́ kọ́ ìyàwó wọn sílẹ̀. Tí yóò sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Bọ̀sùn ló fẹ́ kọ́ ìyàwó òun sílẹ̀. Kí ló wá rí tó fi ọlọ́run fẹ́ kọ́ ìyàwó òun sílẹ̀? Bóyá wọ́n sì ti lẹ́nìkan ta ni. Lẹ́nìkan ta báwo? Ṣàwọn kóbìnrin lèmi náà. Sọ nǹkan tó jẹ́ kí n wá fẹjọ́ sùn yín ní sàn. Àlá tí kò ní lè ṣẹ ni. Bọ̀sùn fẹ́ kọ́ ìyàwó ẹ̀ sílẹ̀. Wo bí èmi ò ní lájú mi sílẹ̀ o, kí tàlùkọ́ kó sí.
kó máa wá ṣàlàyé fún mi ní tó bá rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ máa kọ ìyàwó òun sílẹ̀ rárá ní ṣàwàdà ni. mo wá fẹ́ jẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ sá kẹ́ bá mi bá bọ̀dá mi sọ̀rọ̀ dáadáa kí wọ́n lè gbọ́ ẹ̀dá àkókò ọlọ́run. ṣùgbọ́n nǹkan tí mo ní kí n wá rí orúkọ mi sọ àmọ́ wọ̀ tó yọ ọlọ́run ẹ bá mi wá àtúnṣe ṣe. kí ni mo jẹ́ lórí ẹbí fún oríire ibi tèmi ṣalábòsí o ẹ̀yin aṣọ òbúra mi náà rè ẹ̀ pé mo bá pè yín lẹ́ẹ̀mí ní bá pè yín lẹ́ẹ̀kan ẹ̀ dá mi lóhùn lẹ́ẹ̀mejì ó ti tó mi. ẹ ṣe ọ̀gá ní sá ẹ pẹ̀ fún wa sá ẹ jẹ́ ìrìn ṣé màá di ẹ̀ ó ṣe gan. ó dàbí ní ṣe máa lọ. ọ̀dà fojú sẹ́kọ̀ọ́ ẹ o ó ṣe gan bódà o Ọ̀ṣun. Hello Ṣadé, báwo ni? Ẹ ó yá jẹ́ ká sọ̀rọ̀ náà, bá mi sọ̀rọ̀. Ó ti lóyún? Congratulations. Ṣadé kílé tó wá ń bẹ̀rù àti bá mi sọ̀rọ̀, mi mọ̀ pé nǹkan rí báyìí ló fẹ́ sọ tó wá ń bẹ̀rù. Nǹkan tó yẹ ká máa dúpẹ́ fọ́lọ́run ni pé o lóyún fún mi. O ní? No mi máa wo tìyàwó mi. Sọ́rọ́ ìyàwó mi yẹn eléyìí tó ṣẹlẹ̀ ilé mi náà máa lò fún as opportunity. Èmi náà sọ fún pé orí ọmọ ló ń pe ọmọ wáyé, adẹ́gbà bẹ́ẹ̀ simple. Ó sì kan tó lé ń bẹ̀ náà. God bless you. Ṣadé jọ nítorí tọ́lọ́run má yẹ kẹ́ni tí ń ṣe oyún yẹn o. Jọ má jẹ́ ẹni tí ń ṣe oyún yẹn o. Mo fọlọ́run bá bẹ̀ a máa ríra. O ṣe díẹ̀. Thank you. A máa ríra. Olúwa ṣe o. Ṣadé lóyún. ẹ kú etí gbọ́rẹ̀ bọ̀bọ̀ sún tí ń sọ fún ẹ ti pẹ́ o wípé má ṣe ayé ló ń gbé ṣùgbọ́n tó bá ti try tó ṣe báyìí ọ̀run làlá ni. Tọ́lání mo lè explain nǹkan tó ṣẹlẹ̀ sórí ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí ó fẹ́ lóyún ni bó dẹ̀ sì fẹ́ lóyún yẹn ó wá ń sọ fún mi mo kàn wá wò pé ó mọ̀ orí ọmọ lóyún. mi bọ̀ sún sórí gbogbo explanation tó ń sọ yẹn mi ì ní ìdẹ̀ rárá ó ti ṣe léyìn ọ̀run lẹ̀rọ ẹ̀ ní kò sí kankan tó wà lẹ́yìn sórí oúnjẹ ó ti bọ́ gbé wa. Tọ́lání mo ó ní kankan. jọ ìgò jọ alá ni mò ń lásà Olúwa ó ṣe o Tọ́lání tí ló lè bá lọ ṣẹlẹ̀ lójú ayé Tọ́lání máa pa mí lọ́nà mo dúpẹ́ mi mọ̀ pálá ni mò ń lá ìyàwó oyún kẹ́ Tọ́lání máa pa mí tí irú yẹn bá lọ ṣẹlẹ̀ o mo dúpẹ́ o Tọ́lání kí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ yìí báyìí ó máa ṣe o ẹbí. Hello sir. Sir? Ṣé dandan wá ní kó jẹ́ nìní? Ẹ kò sí problem. Èmi gan jáde tẹ́lẹ̀ mi ti mọ̀ pé mo ti sùn lọ́nu mọ́tò tí mo wà yìí. So that means màá yà sọ́dọ̀ yín tí bá ti ń bọ̀ nsìn. Ẹ mọ̀ ń bọ̀. Ṣé kò sáà le? Kò sí problem. Ẹ má wọrí, màá dọ́dọ̀ yín. Ẹ ṣé. Àlá kọ̀ọ̀kan tí ó lè bá lọ ṣẹlẹ̀ lójú ayé ikú pọ̀ tánu Tọ́lání. Ọ̀ṣun sọ fún mi pé rọ́ọ̀nì dúró kí ló rí kí ló ṣẹlẹ̀ tó fi lé ìyàwó ẹ̀ lọ. Olórí ẹ̀ kò sí bàbá ńlá kú bàbá ẹni tó lè ní kí n má lè Tọ́lání. Ọ̀ṣun so realize pé babalá bàbá mi ló ń gùn yẹn. Olórí ẹbí ẹ má bínú mi nìyẹn rẹ yẹn mo ṣe pé mò ń bu babalá bàbá yín mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan tí màá ṣe mo ni mo ti sọ bó ṣe ń ká mi lára sí ni mo ṣe sọ mo máa kọ Tọ́lání sílẹ̀. No kò jẹ́ rí bẹ́ẹ̀ mi ò lè aláwẹ̀ kó lè lọ gbogbo nǹkan tó bá lè wo lè ṣẹlẹ̀ a bá lọ ṣe sùúrù lérí ẹ̀ náà mi ò lè aláwẹ̀ kó lè lọ o because ọ̀tọ̀ ni táwọn èèyàn máa sọ mo pa láṣẹ ó gbọ́dọ̀ lé lọ. Olórí ẹbí fọ́sùsì yẹn ti pọ̀ Tọ́lání dààmú ayé mi kò fi mí lọ́kàn balẹ̀ rárá láàrin ìṣẹ́jú kan báyìí ìgò ló máa fi lé mi káàkiri gbogbo inú compound ẹ jẹ́ kí n sọ fún yín Tọ́lání tó bá fọ́gbò lórí mi báyìí mo sì máa ń fọwọ́ sa ìgò lára mi báyìí gbogbo ara mi báyìí mo ti máa ń fọwọ́ sa mo máa ń fi gò wẹ̀ ni. No kò jẹ́ rí bẹ́ẹ̀. ẹ wo wàhálà Tọ́lání pọ̀ ẹ jẹ́ kí n fi Tọ́lání sílẹ̀. As long as tí mo sì jẹ́ olórí ẹbí family wa
mo pa láṣẹ o tó bẹ̀ láti léyàwó ẹ lọ. ẹ pé last time tẹ wá kí mi sí hospital tí mo sọ fún yín pé mo l'accident pé mo forí ṣèṣe ẹ má jẹ́ n parọ́ fún yín Tọ́lání ló fọ́gò lórí mi. What? ó fọ́ ìgò lórí mi gidi lọ́jọ́ yẹn ni o. Tọ́lání. Oh my God. Bọ̀sún kò sọ́mọ gidi lára ẹ o ọ̀rọ̀ bàtàbàtà báyìí ló hard fún mi ló jẹ́ kí n mọ̀. Dákun dúró náà kí ló ń gbénu ẹ̀? Ìyàwó ẹ̀sìn tó báàdì tó bá wọn wá jẹ́ kí n mọ̀ ló wá gbọ́rọ̀ tó le tó bá yẹn lọ pupa mọ́ ló wá sọ fún mi pé space bẹ́ẹ̀ náà nǹkan tó ń ṣe kò dáa but ò ní right àti lè lọ owó bíbọ̀ sòwò bí. Orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ o jẹ́ kí n sọ fún nìkan fún ẹ tí o bá gbé ìgbésẹ̀ pé o léyàwó ẹ̀ lọ́rùn sí wo kan èmi ò níyàwó ńlé ọ̀tọ̀ ní táwọn ọmọ máa sọ wọ́n máa sọ pé pẹ́pẹ́sẹ́ o bàtà tí ẹ̀gbẹ́ ẹ̀ tí olórí ẹbí wọn bọ́ kalẹ̀ náà lòun náà wọ̀ wọn ò ní sọ tó da nípa wa náà sùúrù la máa fi ṣe náà. but sir mo máa ṣe nǹkan tí màá ṣe fún yín nígbà kí n wà níwájú yín kó wá jẹ́ pé màá máa bá yín hájú pé kíní kan mo fẹ́ ṣe kíní kan ní mi ń ṣe èmi máa fi Tọ́lání sílẹ̀. o má ṣe yẹn má ṣe yẹn best solution sọ̀rọ̀ ayé mi ni mo sọ fún yín yẹn máa fi sílẹ̀. rárá má ṣe yẹn no má ṣe yẹn má ṣe yẹn mo ṣe yẹn tó bá dé kó jẹ́ kí mi ó mọ̀ látijọ́ yìí ni ó possible kó jẹ́ pé nǹkan tó wà nílẹ̀ yìí tó ń rùn yìí ó ti kúrò nílẹ̀ má ṣe yẹn o. ṣé kí n má parọ́ fún yín ọ̀rọ̀ Tọ́lání ti sú o construction yẹn ti pọ̀ jù kọ́ yín ló jí mi lójú àlá náà ìgò ló fi lé mi káàkiri lójú àlá ọ̀rọ̀ lórí kíkọ́ yín wọlé bóyá mi bá ti tójú àlá yẹn gan bọ́ sọ́run. kò ní ṣẹlẹ̀. ẹ wo bí mo máa kọ́ Tọ́lání sílẹ̀ best solution sọ̀rọ̀ mi nìyẹn. no kì í sórí jẹ́ kí n sọ nǹkan jẹ́ kí mi ó contribute sí nǹkan tó wà tó ń ṣẹlẹ̀ yìí máa pè é máa bá a sọ̀rọ̀ kí ni tó rí tó fi ọmọ gidi lẹ́gbẹ̀ẹ́ Tọ́lání ẹ pé kò sí yọ̀ọ́. jẹ́ kí n jẹ́ ọ̀dà fún mi ní chance jẹ́ kí n pè é jẹ́ kí n bá a sọ̀rọ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó bá rí. má ṣe yẹn o kò dáa tó o. asọ́mọ́ra dáadáa ni ọ́ asọ́mọ́ra dáadáa ló ètò ìdí ajá Yorùbá bọ̀ wọ́n lọ́mọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò dáa ayakaya ni wọ̀ yìí náà aya wọ́n ṣe ha wo bí ayakaya ni ẹ tí o bá ya ayakaya kí ni Bọ̀sún ṣe fún ẹ ọdún pẹ́pẹ́sẹ́ níjọ́ kìíní àná wọn ló l'accident àti wọn ló wà ń bẹ̀. dáàdì bọ̀ ń gbọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ́ bá bèmí náà lè rè máa rí wí. kí ló fẹ́ sọ kó gbẹ́nu burúkú ẹ̀ sọ̀hún kó gbẹ́nu orun rẹ̀ sọ̀hún kí ló fẹ́ sọ lọ́rọ̀ tó wà lẹ̀ kí ló fẹ́ sọ lọ́rọ̀ tó wà lẹ̀ kó máa la ọkọ rẹ nígò lérí. èmi náà mí àti pọkàn mi mo kàn ń fi ìgò yẹn mo kàn fi bá a ṣeré. ọmọ yẹ̀yẹ́ wọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ó wá jẹ́ géèmù ó jẹ́ fúbọ́là àbó jẹ́ table tennis tí wọ́n ń gbá ó wá náà fẹ́ fìgò bá a ṣeré sọ̀rọ̀ gidi ló ń sọ yẹn sọmọlúwàbí máa ń sọ ọ̀rọ̀ tó ń sọ jáde yẹn wo bí o lè rí pa o ògo òdílé wa ni ò lè lè pa torí tí mo jẹ lérí fún wọn sí nìyẹn ìyẹn rádaràda sí o. kí ló ti ẹ̀ dé gan-an. fún kí ni. mo dẹ̀ kúnlẹ̀ látàwọn ìṣẹ̀lẹ̀ orí kì í dìde ẹ́. kó o dìde. àpọ́nlé lára ń fẹ́ ó ní respect rẹ̀ kí ló dé kò dẹ̀ wá ń pẹ́lẹ́ látàwọn ọmọ kúnlẹ̀ ẹ̀ lọ́wọ́ kò dìde kí ló dé tẹ̀lé wọn sọ̀rọ̀ sí lórí báyẹn. àpẹẹrẹ wo ló wà lára rẹ. kó o kúnlẹ̀ dọ̀tún la mẹ́wàá mi ní sọ pé kò dìde. èmi kò tí àwọn ní kúnlẹ̀ fún ẹ mọ́. èmi ni olórí. ní kúnlẹ̀ fún ẹ mọ́ olórí ẹbí àbólórí ẹbí àbólórí wọlé bàtà ń pè yín. èmi. ní ayé ńlá yẹ yẹn má dá sọ̀rọ̀ ìgbà tọkọ mi mọ́ kí ló dé. èmi olórí ẹbí. kò jọ mí lójú fún yín náà wọ́n wá wí tán wọ́n lẹ̀ láyà lẹ́ni bàbá ńlá gbé ṣe ní má ní bàbá ńlá tẹ́gbẹ́ mẹ́jọ dá mọ́rọ́ sọ. lẹ́nu ẹ̀ ìmẹ́dọ́já sí lóye ògùn sọ́kọ̀ tó fẹ́ pa àbí. àti tẹ́mọ̀ tó jí wọlé onílé káàkiri olóko fún àgbà. wobi ọkọ rẹ tó ní kí mi mọ dà síta ló bí. ṣé wà ló bí ni ṣé bẹ́ẹ̀ gbẹ́ ló bí. ọmọ ẹgbẹ́ mi ọmọ mi náà ni. kò ń sọ ọmọ ẹ bá gbọ́ ọmọ yọ ọmọ ẹ tó bí. wòmí wọ́n jẹ́ kí n sọ fún ẹ tí kí lè jẹun last time tó máa dá sóyè mi àkọ́kọ́ mi tó o bá tún dá sí ọ̀rọ̀ wa àbí tó bá wálé wa lásán màá da omi gbóná sí ẹ lára màá wá kun ẹ yẹlẹyẹlẹ àdáni màá fi sá ẹ. bàbá rẹ ló dàn mí gbóná líle kìí ṣe mi olórí ẹbí ẹ. mo dẹ̀ ń wo tọ́lọ́run bẹ́ẹ̀ lára níbi bá ti ṣe nǹkan tí ò dáa fún ẹ o. kí ló fẹ́ ṣe. ṣe níbo lè mo ti bẹ̀ máa pẹ́ lórí mi. wọ́n mọ bí. ọ̀rẹ́ mi ṣáàkẹ́ ní ilé ìfẹ́. mo ti wá rí bẹ́ẹ̀. àgbàlagbà látẹnu. mo ti wá rí bẹ́ẹ̀. ẹ̀fún àtẹ̀jì ó ti dọ̀rọ̀ ẹ̀ ẹ ti gbọ́dọ̀ ẹ̀kọ́. alátẹnujà. bàbá rẹ ní o gbé ń kó àpẹẹrẹ wo. ojú sùnùkùn ló yẹ ká
Bọ̀sún pè mí náà. Ó lóun ò bí ẹni lé wọn. Kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ rẹ̀? Rédíò náà ń ká wa kẹ́yìn wa. Ṣé mo sọ fún ẹ last time tí mo lọ lé àwọn Bọ̀sún? Mo sọ nǹkan tí Tọ́lá ní fojú mi rí náà. Tó ń fi go threaten mi káàkiri. Mo ò lè lọ lé wọn mọ́ o. Ó ń fi go lé ẹ káàkiri. Ṣé mo sọ fún ẹ ló ti gbàgbé mi? Mo ò lè lọ lé wọn mọ́ o. Bet àwa gbọ́dọ̀ wo yẹn. Wọ́n ní téèyàn bá wo dúdú ìfọ̀n èèyàn máa rọra kégun. A nídìí láti wo bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa ni jẹ́ ká wò náà. Àwa pẹ̀lú ẹ̀ láti wà láti kékeré náà. Àwa lè torí pé ó níṣòro nísìn. A máa mọ bá a ṣe máa ṣe tọmọ yẹn máa fi kọ́pù ní tí ò bá dẹ̀ kọ́pù a máa ní kọ́rẹ́ wa lé. Kò lè mọ tírẹ́tì ọ̀rẹ́ wa tó fẹ́ pẹ̀mí lọ́rùn rẹ̀ ni. Sórí tó bá sọ bẹ́ẹ̀ kò ti gbọ́ bọ̀ wọ́n á máa ronú sí bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe. Orí ìfẹ́ tá a máa ṣe nìyẹn o mọ́jẹ́ kọ́jẹ́ pọ́mọ yẹn ló máa lé wa kó lọ́dọ̀ àlàyé o. Ṣo fẹ́ jáde? Èmi ń jáde náà náà. Jẹ́ká yọ máa lọ jáma. Ọlọ́mà. Tó sìn ókè gbogbo ẹ̀ wo bí àbúrò èmi máa fi Tọ́lání sílẹ̀ ẹ jẹ́ kí n kọ Tọ́lání sílẹ̀ tó bá jẹ́ pé ẹ sì nídìí ẹ̀mí mi nínú fámìlì yìí ẹ jẹ́ kí n fi Tọ́lání sílẹ̀ ojoojúmọ́ ìgò kò sí ojúmọ́ kan tí a mọ́ báyìí tí mi ní gba ìgò sórí orí mi ti táyàdì pẹ̀lú ìgò mi lè gbàgbọ́ mọ́ so máa mú ní láti kọ́lẹ̀ ẹ jẹ́ kí n fi Tọ́lání sílẹ̀ kí n wá nǹkan mi sí. Ó tiẹ̀ dá báyìí torí pé mi ti sílé sí ló fi bá àwọn olórí burúkú yẹn sọ̀rọ̀ àbí àwọn ẹlẹ́jẹ̀ ṣoṣoṣo yẹn ó bá wọn sọ̀rọ̀ pé mo ti sílé ọkùnrin ò mà lọ́rùn o wo mi àti wájọ ṣe àgbákò ara wa báyìí. Tọ́lání. Wọ́n ká tiẹ̀ fi yẹn lẹ́sẹ̀gbẹ́ kan náà jọ̀ọ́ torí Ọlọ́run o kí ló tó fi lọ fi ẹjọ́ mi sùn lórí burúkú àdàgbà ló má dànù lórí ẹbí yẹn. Àdàgbà má dànù lórí ẹbí yẹn kí ló tó lọ fẹjọ́ mi sùn. Tọ́lání olórí ẹbí wa ni wọ́n ń pè ní àdàgbà mẹ́dàánú. Létò ṣe ń ṣe bá ṣé kí n sọ pé mo sì ìyàwó àbí kí ni. Wọ́n mi jẹ́ kí n sọ fún ẹ tó bá sì mí jà àjọ ti ara wa fẹ́ ni ó sì mí fẹ́mi náà sí ẹ̀fẹ́ ni àṣìfẹ́ làwọn méjèèjì kó má jẹ́ kí n sọ fún ẹ o. Tọ́lání ó ń béèrè lọ́wọ́ mi pé wáyé tí mo ṣe lọ fi ẹjọ́ ẹ̀ sùn ìgbà tó fẹ́ pa mí sínú ilé yìí báyìí kémi má ké sáwọn tó jẹ́ fámìlì mi kí n jẹ́ kó pa mí kalẹ̀ síbí. Torí pé mo fẹ́ pa ẹ́ sínú ilé yìí ọlọ́fẹ́jọ́ mi sùn lórí ẹbí yìí màá wá fẹ́ kan pẹ́ kò fẹ́ kan kú yẹn. wọ́n fẹ́ kó pa mí lẹ́nu ẹ̀ wọ́n máa pa mí. ṣé bó kò kí n rojọ́ àlàyé ló rojọ́ jẹ́ kí n fẹ́ kan pẹ́ náà. Ìgò ló dà wọ́n dà. Máa pa ẹ̀mí ó ṣe dúró. Ọkọ̀ ń kú ní ìmọ̀lẹ́ ìfúkú lórí. Olóṣè. Tó wá padà ń rí ní gbórí ní kéré ní pariwo. Sórí aláìsí olórí ẹbí yìí ló bá sọ̀tà. Kí ló ṣe? Olórí ẹbí ẹ ti dá wàhálà rẹ̀ gan o. Èmi dá wàhálà rẹ̀. Ẹ ti dá wàhálà rẹ̀ náà. Wàhálà kí ni mo dálẹ̀? Tí bá fẹjọ́ ìyàwó mi sùn yín pé ó ṣe nǹkan fún mi ṣé mo ní kẹ́ pé kẹ́ bá wí ni. Ìyàwó ẹ̀sìn tí ò dáa mo dẹ̀ wọ́ọ̀nù mo dẹ̀ kìlọ̀ fún pé nǹkan tó ṣe ò dáa. Ikọ́ tẹ́ fi bọ̀rọ̀ jẹ́ gan nìyẹn kò yẹ kẹ́ blame ẹ̀ náà ìyàwó mi ni. Kí n blame ìyàwó ẹ̀ lẹ́rìí kan tó ṣe fún ẹ tó fẹ́ pa ẹ́. Ẹ wò ẹ má jẹ́ ntọ́ yín Tọ́lání ti pinnu àti pa mí báyìí o. Ìgò ló fi ń lé mi kiri Ọlọ́run ní kí lè sáré. Wo bí ó ti dà báyìí wo ó tó gẹ́ alùbátà kan dànù sórí nǹkan tí wọ́n ń sọ jáde nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ó wá síbí báyìí lọ́pẹ́lọpẹ́ àjẹára ìyàwó rẹ̀ pé òun ògùn mi ń gò. Ó tún yọ̀gò sí yín oníjẹ̀bi. Lọ́pẹ́lọpẹ́ àjẹára mò ń pọ̀fọ̀ láti inú ilé bó ṣe gbégbó yẹn kalẹ̀ kó lóun fi gò fọ́ mi lérí. Ó ti ṣe mistake irú ọ̀fọ̀ tẹ́yìn ń pa yẹn ẹ̀ bá ti kọ́ ìmì náà ti pẹ́ náà. Kí n kọ́ ẹ jẹ́ kí n sọ fún ẹ mo ti yọ apá mi lọ́rọ̀ ẹ̀yìn méjì kódà mo ti yọ ẹsẹ̀ mi gan pàápàá. Ẹ jáwọ́. Yes. Olórí ẹbí ẹ lè jáwọ́. Àní mo ti jáwọ́ kó lọ́rọ̀ ẹ̀yìn méjèèjì. Ẹ wo ẹ lè jáwọ́. Kí ló dé? Kí ló rí? Sẹ́rí mi ní kẹ́ má jáwọ́ o bọ̀dẹ́ bá fẹ́ jáwọ́ níbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó kù kọ́ ẹ̀kọ́ tẹ́ máa ṣe fún mi. Kí ni mo máa ṣe fún ẹ? Adé àfún yín yẹ́sà sẹ́ni bá ṣe dúró yìí lórí ìdúró wa yìí ẹ jẹ́ ká mú forward. Ẹ wá lọ bá mi bẹ̀rẹ̀. Bẹ́ta Ẹ wá lọ bá mi bẹ Tọ́lání. Tọ́lání kọ́ Saheed Òṣùpá àti Pasuma ni sọ gbádùn sọ ọmọ tó ń sọ kémi ọlọ́ba bẹ Tọ́lání ṣé ọkẹ́ tí a pọ̀ nígbà tí mo sọ fún ẹ̀ ń sìn. Mo léyìn olówó bọ̀rọ̀ rí mi nílé ẹ̀ kó tóun bá rí mi ó máa gé mi wẹ́lẹ̀wẹ́lẹ́ á sọ mi dára léyà sí mo ti ṣe tán. Mo fẹ́ lo 120 years láyé kí n tó lọ bá àwọn yòókù ìmí ẹ̀ ṣe tán. Olórí ẹbí ẹ lè lọ bá mi bẹ Tọ́lání. Mi ò lè tẹ́ta. Ẹ lè lọ. Pínrín. Ẹ lè lọ. Kí ló ń ṣe mo ní mi ò lọ. Bọ̀sún. Bólódà ọ̀nà rẹ̀ nà ó. Sẹ́tì jẹ́ arábìnrin ti. Ok ọba padà sí ààrẹ. Ìpínlẹ̀ lọ sọ. Ó ń ra ìwé kí n lọ bẹ́ kí ní ẹranko burúkú tó lọ́wọ́ ń pa mí níbi tí èyí ṣe tán. Bẹ́ẹ̀ lọ́mọ ti jẹnu ayé. Ń jẹ́ àjẹpẹ́pẹ́pẹ́ ń tèmi. Ọmọ dáradára lọ́sùn.
ìtẹ̀ta báyìí. Bọ̀sún ṣé bá ṣe máa wòran ni wo o fẹ́yàwó gidi o láti jẹ́ta tó ti wà ń bí báyìí kíyàwó ẹ̀ṣẹ̀ máa wo wájú kó máa wẹ̀yìn láti pé kó ṣe try kó ti get in touch pẹ̀lú ẹ̀ àṣìfẹ́ gbáà ló fẹ́. ó ti sú mi mi ì mọ̀ kọ́ tèmi gan fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílùú lọ mọ̀kọ́ tí mo kàn rò ní pé ẹjọ́ sẹ́rí nǹkan yọ̀kan ló ṣẹ́kù tẹ̀lé ṣe fún mi tó lè jẹ́ kí n bọ́ nínú wàhálà yìí. kí nìyẹn. ẹjọ́ torí tọ́ náà ẹ wá tẹ̀lé mi lọ bá mi bẹ Tọ́lá nínú àwọn. tẹ̀lé ọlọ́bó kí mi lọ tẹ̀lé ọlọ́lọ́ bí ọmọ rádaràda yẹn èkejì ẹja kí mi lọ tẹ̀lé wá gbé wọ́ mi lọ ni wá fi jáwọ́ ìwọ́ mi lọ. kò ṣe kí ni Tọ́lá ní kí ni kí wọ́n á ṣe. wo bí má gbé ó ti realize mistake ẹ̀ ni wọ́n wá fẹ́ bẹ̀bẹ̀ wọ́n náà fakọ sí díẹ̀ má gbé. ó fẹ́ bẹ̀bẹ̀. má gbé ṣe bí ọkùnrin. fọ́nrán yìí nígbà wàá kọ́kọ́ fi sakọ díẹ̀ náà bí bá tiẹ̀. kò sóbì gidi lára omi ọmọ tó fẹ́. rárá àti rárá. mọ́ra dáradára ìkejì ajá. ó dáhùn. ó ti pè padà. filẹ̀ má gbé. kí tún bá gbé ẹlẹ́ẹ̀kejì yìí náà. kí ló ń pẹ̀ lẹ́rù báyìí. ó ń sọkùnrin gidi o. ó dáa mo ti gbọ́. ọ̀dọ̀ ok gbé jẹ́ ká gbọ́n tó máa gbé. jẹ́ kí n gbé. ẹ ló bọ̀ sùn. láti ìjẹta tó ti kúrò nínú ilé yìí ó padà wá sínú ilé yìí máa bì. sórí mi ìbẹ́ rárá o mi ìbẹ́ kó wá sínú ilé yìí mọ́. sówárì àti ìwà tó lórí burúkú tó wà lọ́dọ̀ ẹ̀yẹ tí mo bá fún ọ̀rọ̀ ẹni ẹ̀yẹ ikú pa ẹ́. ṣé bí gbàtàdá ló sá fún ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 ni mo gbé bọ̀ wá fún máa pẹ́ tó sá lọ sọ́dọ̀ ẹ̀ má wálé o mo dẹ̀ mọ̀ pọ̀ nǹkan tí mo sọ náà ò sọ̀rọ̀ ni. Bọ̀sún àṣìlọ́jà gbà lélẹ̀. lábẹ́ sí báyìí tó lọ. wo àṣẹ́bí ta ni ìwọ ni kì í ṣe mi. tí mo bá gbé wọn àtúnwọ̀n àtúnlórí tó wà lọ́dọ̀ ẹ̀ ó lè mí ìmẹ́ni tó wà. àbí ṣé kò ń ṣe pọ́dọ̀ obìnrin ni Bọ̀sún lọ báyìí. Bọ̀sún kúrò nínú olóògbé tó kúrò sọ́dọ̀ obìnrin. tó bá fi lè jẹ́ pé obìnrin ni Bọ̀sún wà lọ́dọ̀ ẹ̀. mi ti lè sọ̀kan. wo ọmọ tó ṣẹlẹ̀ ó dáa báyìí sórí mo fẹ́ jẹ́ kó ṣe fífọ̀ kó fún mi Bọ̀sún máa wá lọ lé. kí mi máa wá lọ lé. máa lọ lé náà. àfàdá wa máa lọ lé. rárá ilé tèmi lélẹ́yìí máa lọ lé máa fàdó àsìn. bẹ́ẹ̀ bá ti lè lọ mo sì láìkì bíbá yìí. rárá o àwọn yìí láìkì bíbá yìí. ẹ̀fọ́ fún bíbẹ̀ fún máa jẹ́. jẹ́ kẹ́fọ́ jẹ mí jẹ mí ó pè mí kí ìgò àkọ́bẹ kó jẹ mí lọ. àárín máa fàdó rẹ̀ lọ́wọ́ AK-47 má jẹ́ gbé wọ bí o mo wá lọ o. kí wọ́n ń tẹ̀ ó mọ̀ máa láyà o àyájẹ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ wa. mo ti ẹ̀rọ pé bóyá òótọ́ nìkan tó ń sọ tẹ́lẹ̀ ni ó ga lára ẹ̀ gan-an ni kí ló dé tó fẹ́ pẹ̀gbọ́n mi fún mi ni àwa mélòó ni wá lọ́wọ́ mọ́mì wá tẹ́lẹ̀ tó wá fẹ́ pa ẹ̀gbọ́n mi ọlọ́wọ́ dẹ̀ ní fún ẹ ṣe bó ṣe wà yìí kí ni ìwúlò ẹ gan nílé ẹ̀gbọ́n mi tẹ́lẹ̀ ó kúkú bímọ ó yé bẹ́ẹ̀ sì ni ò pa tó wá jékèjékè nìkan yí ẹ lónìí yìí òní ìlú máa kó mi lé ẹ̀gbọ́n mi fẹ́ rí ẹ mọ́ nínú ilé yìí tó ti gbọ́ omi ẹ̀yìn lè tẹ̀ pa mi àwí tán ó sọ pé mi lù lẹ́yìn lọ́wọ́ àwọn òbí kí ló kàn mí pẹ̀lú àwọn kí ló kàn mí pẹ̀lú mélòó ni ẹ bá jẹ́ mi ẹ bá jẹ méjì kí ni ìṣòro tèmi pẹ̀lú yẹn problem ti yín nìyẹn àná ẹ̀kejì ó lánàá ẹ kàgà òun sọ̀rọ̀ sí mi báyẹn tó mọ ìyàwó ẹ̀gbọ́n ẹni mo jẹ́ ó bàjẹ́ kó sẹ́kẹ̀ ìlú ìjọba kò rẹ̀ ẹ̀ pẹ́ ó wá tún lé mi ó kúrò nínú ilé yìí jọ bí ìbàjẹ́ ni bàbá ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn ló ní bí ìbàjẹ́ bàbá ẹ̀ ló kọ́ bí ìbàjẹ́ wo wọn ló máa kúrò nílé ìfẹ́ mi tó bá ti ṣú ẹ ẹgbẹ́ ẹ̀ ló kúkú wálé mọ́ màá padà lé wọn náà lọ bá ẹgbẹ́ ẹ̀ níbi tó wà ní so ìyá láti pé ilé brọ́dà mi ló wà yìí ó ń yálégbé ni ìwọ ló ń yálégbé ibi ìbá yóò fi ṣe lè bàbá ẹ̀ tó ti gbọ́ báyẹn ó lè ní máa fọwọ́ lálẹ́ fún mi báyìí ó lè tún wá bàjẹ́ ó ń la orúkọ mọ́ mi lórí sórí ẹlẹ́sìn pé ìyàwó brọ́dà ẹ̀ ni mo jẹ́ ìyàwó bọ̀dẹ́ ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ so máa respect mi ó jọ ẹ lójú gan bó ṣe wà yìí ó jọ ẹ lójú ó ní rẹ̀fẹ́ kó sọ pé òun ní òsì nínú ẹ̀ tí wọ́n á dé kó yọ gbogbo àsámọ̀ gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ yìí ó
tẹ̀ wálé mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ò wá kàn mí o tí o bá fẹ́ yé kí n rìn lọ síbi tí ẹ̀gbẹ́ lọ tí o fi wálé mọ́ wọ́n máa rẹ̀ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan wọ́n tó wá lóhùn tó bẹ́ẹ̀ kò sí nǹkan tó máa ṣe ókè mi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi tó bẹ́ẹ̀ báwa fi yí ẹ pé mo tó bẹ́ẹ̀ mo tún jù bẹ́ẹ̀ lọ ó yá. Officer! Officer! Oh! Very good, very good. Wọ́n ṣe ojú ẹ̀ fún adọ́fíìsì gẹ́lẹ́ náà la ṣe báyìí. Ẹ̀jọ̀ kí ló tẹ̀ ẹ̀dí tẹ̀sí Shut up! Shut up! You are very. Do you realize who is talking to you? Why? Who am I? You know, see, you are very stupid. Sọ́mi lele ìwà tó ń wù dẹ̀ ìwà gidi ló dẹ̀ wù. I said you should give me that bottle. Are Are you okay? I said you should give me that bottle. Sọ́mi ni wọ̀ yìí. Tó bá dé ọ́fíìsì wa, bàbá àwùjọ, mo ti gbọ́, I don't want to hear any statement. Ẹ̀gbọ́n mi kì í ṣe ìyàwó lẹ fẹ́ sílé. Officer, please, sorry everybody. Move. Officer, please, sorry. Mo fẹ́ jẹ́ kí n bèrè ọlọ́wọ́ arábìnrin. Obi, níjọ́ tá a lọ tọ rẹ̀ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ rẹ̀. Ojú ọmọ gidi ọmọlúwàbí fún mi. Suddenly kò dẹ̀ change totally. Òun á ń wà rádaràda ìwà rédèrèdè. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Dádì, ó ń ṣẹ́jú èmi náà. Ẹjọ́ ta ni wá Ìjẹ́ nílé? kí n ṣọmọ burúkú. Bọ́ sún ní kẹ́ẹ̀fì tó ń fi ara pamọ́ jẹ mí níyà òun gangan ní kẹ́ẹ̀fì. Sorry, dear. Hello, sweetheart. Báwo ni? Ẹ kò sí problem. Báwo ló sì máa jẹ́ bẹ́yẹn? Anytime tó bá ti fẹ́ kò sígbà tó sọ kí légùn mi ń ṣe tó máa lóhùn ò lè fàárọ̀ jù. A máa lọ náà. Hòtẹ́ẹ̀lì wá nìyẹn. All right, kò sí problem náà. A máa ríra. Kò ṣe gan. All right, bye bye. Ìwọ náà mọ̀ pé mi náà nífẹ̀ẹ́. Okay, bye bye. Ẹ̀ tó bá ṣe jẹ́ bẹ́yẹn. Sorry dear. Baby, Yes. Jọ́ta ló ń bá sọ̀rọ̀. Sweetheart mi nìyẹn. Ẹni tí mo fẹ́ fẹ́ lé nìyẹn. Èmi náà mọ̀ pé ó sáwàdà ní kò tó jẹ́ bẹ́ẹ̀. Mi sáwádà o, mo fẹ́ fẹ́ lé ẹni o. Ẹnì kejì ẹ nìyẹn. Mo serious. Ó serious. Ẹ nà, jẹ́ ká máa lọ. Ìyàwó tó fẹ́ fẹ́ lé. Máa wù ẹ́. Ìyàwó tó fẹ́ fẹ́ lé o. Tọ́lání. Ọ̀nkú ọ̀rọ̀ tájọ́ fi ń ṣeré láàrin ara wa ló sọ di wàhálà. Bẹ́ẹ̀ni burúkú ọ̀sán òjò! Ọ̀rọ̀ wo lẹ fi ń ṣeré? Ọ̀rọ̀ tí wọ́n sọ pé òfin ṣeré yìí, òun ló ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti para wọn lérí ọ̀rọ̀ tí wọ́n fi ń ṣeré yìí náà. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé wọn dẹ̀ ti túká. Ọ̀wọ́n sọ pé òun fi ọ̀rọ̀ rádaràda òfin ṣeré. Kíyàwó ò dúró báyìí, sí wọn náà lè fara mọ́. Kíyàwó ò dúró báyìí, kí o dúró báyìí. Kíyàwó máa receive kan sójú ẹ̀. Kó máa sọ pé my honey, my sweetie, my darling. Sí wọn fara mọ́. Ọgbọ́n rí. You see? Wọ́n tó wù dáná, wàrà dáadáa ló wù náà. Ìyàwó onígbónára tí ẹ náà ti pọ̀ jù. Wọ́n ní sẹ̀mí bí òun lògùn ọ̀rẹ́. Kò bá ti jẹ́ kó realize mistake ẹ̀. Kò bá ti di gbogbo wọ́ gbogbo èyí tó dì yìí náà. Gbogbo àná ló wù àdá sí. The last time tó pè tó sọ pé olóríbú tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn èmi olóríbú yẹn nìyí o. O mí ní ẹjọ́ tó sọ pé olóríbú èmi mo dún wájú rẹ̀ yìí o ló sọ pé òun kọ́ àdábọ̀ ló ń ká àké bọ̀ ló ń kó bá bọ̀ wá ló ń mú AK-47 bọ̀ wá. Mo kàn ní kí n fi halẹ̀ wọn ni mi ní ìbọn. Ó fi halẹ̀ nígbà tó sọ pé ó fi halẹ̀ tí tó bá wá bẹ́ẹ̀ ń jọ yẹn tó bá dà tó bá àké tó bá ìlú sóò ní fọmọ mi lérí sóò ní pa mí. Wàá pa mí náà torí ìgbónára tó wà lára ẹ ìwà tó wó kù dẹ́ kà tó kì í ṣe nǹkan tó dáa o. Okay, officer. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Actually, a ti rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí. So, Yorùbá ní kẹjọ, this is a family issue, understand? So,
ẹ máa lọ ẹ máa bá ní káyọ̀dá yín kíkẹ́ máa lọ sí station àbí báwo lẹ ṣe rí sí. ìyẹn ò ní lè pọ̀ sí. ilé rí sà. ṣé mo pé ìgbà tẹ́ ń bọ̀ wá ọ́fíìsì wa lè yà tẹ̀tí wá pé wá so onídàkẹ́wé nìkan dá lọ báyìí so tá a bá lọ ẹ mọ̀ pé ìgbà tẹ́ wá yẹn kọ àwọn statement kan so àwọn statement yẹn a máa lọ parí ẹ máa. ẹ jẹ́ kó lóye bí nìkan tẹ̀lé olóyè bí ti olóyè bí ti understand. no ní sùúrù no problem ó ti yé mi nǹkan tó ọ́fíìsà ń sọ mi pẹ̀lú ọ́fíìsà lọ. ṣé mo pé bàtà ọdọ́dún wọn kọ statement kankan lẹ̀ nǹkan kan tó nǹkan tó wà lọ kọ ká lọ pa statement yẹn rẹ kí nǹkan kan tó wà I love my husband. so lẹ́ẹ̀kan yẹn ẹni wọ́n ní bọ̀rọ̀ àìtí. ọ́fíìsà ẹ má gbọ́ ó fi ń ṣeré ni ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. No, you love your husband. No for you go lórí. Alright, okay, move. Come on. Ojú sunukun ló yẹ ká fi bò ó, ayagaya. Ọ̀rọ̀ sunukun, ojú sunukun ló